So the best thing at this point is Kelo station, Kelo report. No. Hello, tender rain. Kò sí gbàgbé fún wa lọ́sẹ̀ yìí. Ọpẹ́ ló yẹ kí gbogbo wa jọ dá lọ́wọ́ Ọlọ́run. Lórí ètò yẹn, ó kà màmá ọ̀nà OGTV that people tell ìpele tẹ́ máa ń jẹ gbádùn ẹ̀ Akoni Oseyi. Ẹ ti mọ̀ wípé Ọmọbọ́láńlé ṣàlàyé fún yín ní ìjẹjọ pé òun á tún wo agboolé àwọn tó jẹ́ pé amúlùúdùn òun ó tún mú ọ̀tún wá fún yín. Akoni Oseyi ni Abiodun Ibrahim Chatta. Abi Akoni wa ní ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 1970 ìyẹn ní October 13 1970 èyí tó túmọ̀ sí wípé Akoni wa ti ń súnmọ́ bí 50 ọdún lọ báyìí. Akoni wa jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara. Wọ́n gbìyànjú wọ́n làkàkà bó tó di wípé wọ́n di ìlú mọ̀ọ́ká lágbo ilé tíátà. Wọ́n ti sapá gan gidi. Wọ́n ní tó bá dunni báyìí náà ló ń pọ̀ lọ́rọ̀ ẹni lórí àwọn baba ńlá wa sọ. Béèyàn ò bá sì ti sùn àsùnpìyè tí ò sùn àsùnpara ó ti di dandan irú wọn a máa sún síwájú. Akoni Oseyi wọ́n ti rìnrìn àjò káàkiri lórí wípé à ń ṣeré tíátà yìí lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ní òkè òkun tí wọ́n sì ti gba àwọn àmì ẹ̀yẹ lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan. Nínú ìtàn ayé wọn gan pàápàá tí a kà wọ́n sọ níbẹ̀ pé àìkàwé àwọn lọ títí àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé kò dí àṣeyọrí àwọn àti ìtẹ̀síwájú ògo ayé àwọn lọ́wọ́. àwa náà wọ́n bá wọn dúpẹ́. Wọ́n kàwé níwọ̀nba bí agbára wọn ṣe gbé níwọ̀nba nígbà náà ṣùgbọ́n ohun tá a rí mọ̀ dájú ni pé wọ́n kéwu dáadáa. Bàbá yìí sì ní tálẹ́ǹtì débi wípé kò ó fẹ́ má sí àwọn èdè kankan tí wọn ò gbọ́ ẹ̀yin náà ti ń jẹ́rìí ẹ̀ láwọn fíìmù àgbéléwò gbogbo èyí tẹ́ ẹ ti wò èyí tí wọ́n ti ṣe. Wọ́n ti kópa lọ́pọ̀lọpọ̀ nínú àwọn fíìmù yìí tá ò tiẹ̀ lè ṣe kíni tá ò lè kà wọ́n tán. Akoni Oseyi òǹkọ̀tàn ni wọ́n sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó ń darí eré àgbéléwò fíìmù tí a máa ń wò káàkiri yẹn. Àwọn ni ọ̀kan gbòógì ní ṣàjáfílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ nínú àwọn ọkùnrin tó ń gbé fíìmù jáde tá a fi ń ṣọ̀run àjìjà nílé lọ́lọ́kan òjọ̀kan yẹn. Akoni Oseyi nìyẹn. Ẹ̀yin wá láǹfààní láti fojúkojú pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn wo lẹ máa fún wọn, àkíyèsí wo lẹ máa pè wọ́n sí lórí iṣẹ́ wọn. Akoni Oseyi Abiodun Ibrahim Chatta. Ẹ jẹ́ ká dé gbòòrò ká lọ gbọ́n táwọn èèyàn ní sọ fún wọn lórí iṣẹ́ wọn gbẹgbẹ. Tí bá rí Ibrahim Chatta, ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé arúgbó àwọn èdè yẹn ibo ni wọ́n sì ṣọ́lọ̀ kọ́ ni àbí àbọ̀ lọ́hùn. Èmi ò bí mo ṣe láìkì fíìmù Ibrahim Chatta bó ṣe máa act nínú fíìmù mo láìkẹ̀ fíìmù ẹ̀ máa ń tọ́fù gan ṣùgbọ́n tó bá ti act fíìmù yẹn wọ́n máa ń sọ̀rọ̀ jù wọ́n máa ń bínú wọ́n ṣe. Kò ní wáyé mọ́. Kò ní ṣẹlẹ̀ náà ni kó má bàa ṣẹlẹ̀ náà ni mo ṣe sọ fún ẹ wípé mi ò fẹ́ rí ìwà àtọmọ mi pọ̀. Èmi ń tẹ̀pẹ́ Ibrahim Chatta wọ́n láì kọ́ máa ké gan-an nínú fíìmù nǹkan tí mo fi kọ́ fọ́ bẹ́ẹ̀ ni pé ká ní pé èèyàn léèrè wọn ni kí nǹkan bí wọ́n lè pípé yẹn ṣé wọ́n bí mọ́ wọn ni àbí wọ́n lọ kọ́ lọ́tọ̀ torí wọ́n máa ń ké gan-an. Tó bá jẹ́ pé mo ní orí ọ̀fẹ́ láti rí Ibrahim Chatta màá sọ fún wípé kó keep on trying torí àwọn olólùfẹ́ pọ̀ gan-an. Ẹ káàbọ̀ padà jàre ẹ ti gbọ́ gbogbo nǹkan táwọn ènìyàn sọ lórí olólùfẹ́ yín Ibrahim Chatta. Ọ̀rọ̀ àmọ̀ràn tí wọ́n fi dá wọn lẹ́kọ̀ọ́ àti gbogbo nǹkan sọ pátápátá bó ṣe máa jẹ́ nìyẹn ní ìpele yẹn. Akoni Oseyi lórí ètò gàmàmà ọ̀nà OGTV that people tell ẹ jẹ́ máa lọ lọ́sẹ̀ yìí ká tún lè fayọ̀ àtàlàfíà pàdé ńgbà míì. Ọmọbọ́láńlé Asápá lórúkọ tèmi Jaske Mama àpàdé ayọ̀ ire o.